Ààrẹ Tinubu mà tún ti kéde ìjọba pàjáwìrì. Ìdí rèé o. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti kéde ìgbésẹ̀ pàjáwìrì lórí àtúnṣe àwọn nǹkan ìjà ogun fún iléeṣẹ́ ọlọ́pàá, àjọ Civil Defence àti àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò míì. Ìkéde yìí ni gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah, ẹni tí ṣe alága ìgbìmọ̀ tó wà fáwọn nǹkan ìjà fáwọn ọmọ ológun ilẹ̀ yìí fi síta. Mbah jẹ́ kó di mímọ̀ nígbà tó ń ṣe àbẹ̀wò sí ẹ̀ka wọn nípìnlẹ̀ Èkó pé ìgbésẹ̀ náà pọn dandan látàrí ẹ̀sùn ìṣekúpani àwọn kìrìsìtẹ́nì tí àwọn kan fi kan orílẹ̀-èdè yìí. Mbah, ẹni tí òun àti gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún tó jẹ́ akọ̀wé fún ìgbìmọ̀ náà, ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí nígbà kan rí Alkali Usman Baba àti igbákejì ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá Ọlátúnjí Dísù jọ kọ́wọ̀ọ́rìn ní àwọn ní 30 ọjọ́ péré láti gbé ààbọ̀ ìwádìí àwọn jáde lórí iṣẹ́ tíjọba gbélé wọn lọ́wọ́ yìí. Mbah fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ohun ẹ̀dùn ọkàn ló jẹ́ fún ààrẹ Tinubu fún bí wọ́n ṣe ń lo àwọn nǹkan ìjà ogun tí kò dágájá láti fi kọ́ àwọn ológun tí yóò máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Ààrẹ Tinubu ti wá pàṣẹ pé kí wọ́n bẹ̀rẹ̀ sẹ́ni pẹrẹwu láti wá bí àwọn ohun ìjà ogun yóò ṣe di ti ìgbàlódé.